Ìfihàn ìṣípayá ti Jòhánù orí kìíní. Ọ̀rọ̀ ìṣáájú àti ìkíni. Ìfihàn ti Jésù Kristi tí Ọlọ́run fi fún un láti fi hàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣẹ̀ ní lọ́ọ́lọ́. Ó sì ránṣẹ́, ó sì fi hàn láti ọwọ́ áńgẹ́lì rẹ̀ wá fún Jòhánù ìránṣẹ́ rẹ̀, ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀rí Jésù Kristi àti ti ohun gbogbo tí ó rí. Olùbùkún lé ẹni tí ń kà àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí, tí ó sì pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́, nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Áṣíà, oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ, tí ó sì ti wà, tí ó sì ń bọ̀ wá, àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀, àti láti ọ̀dọ̀ Jésù Kristi, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, tí ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti Baba rẹ̀, tirẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Àmín. Kíyèsí, ó ń bọ̀ nínú àwọsánmọ̀, gbogbo ojú ni yóò sì rí i, àti àwọn tí ó gun ilé ọ̀kọ̀ pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni. Àmín. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin, lé Olúwa wí, ẹni tí ó ń bẹ, tí ó ti wà, tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. Ìran Kristi. Èmi Jòhánù, arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù, wà nínú erékùṣù tí a ń pè ní Pátmò, nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristi. Mo wà nínú ẹ̀mí lé ọjọ́ Olúwa, mo sì gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi, bí ìró ìpè. Ó ń wí pé, èmi ni Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Ohun tí ìwọ bá sì rí, kọ ọ́ sínú ìwé, kí o sì rán an sí àwọn ìjọ méje, sí Éfésù, àti sí Smyrna, àti sí Págámù, àti sí Tíátírà, àti sí Sárdi, àti sí Filadelfia, àti sí Laodikéà. Mo sì yí padà láti wo ohun tí ń bá mi sọ̀rọ̀. Nígbà tí mo yí padà, mo rí ọ̀pá fìtílà wúrà méje, àti láàrin àwọn ọ̀pá fìtílà náà, ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn, tí a wọ̀ lé aṣọ tí ó kanlẹ̀ dé ẹsẹ̀, tí a sì fi àmùrè wúrà dì lé ẹ̀gbẹ́. Orí rẹ̀ àti irun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú, ó funfun bí snow, ojú rẹ̀ sì dàbí ọ̀wọ́ iná, ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára, bí ẹni pé a dà á nínú ìléru, ohùn rẹ̀ sì dàbí ìró omi púpọ̀. Ó sì ní ìràwọ̀ méje lé ọwọ́ ọ̀tún rẹ̀, àti láti ẹnu rẹ̀ wá ní idà olójú méjì mímú ti jáde, ojú rẹ̀ sì dàbí oòrùn tí ó ń fi agbára rẹ̀ ràn. Ìgbà tí mo rí i, mo wólẹ̀ lé ẹsẹ̀ rẹ̀ bí ẹni tí ó kú, ó sì fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé mi, ó ń wí fún mi pé, má ṣe bẹ̀rù, èmi ni ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Èmi ni ẹni tí ó ń bẹ láàyè, tí ó sì ti kú, sì kíyèsí, èmi sì ń bẹ láàyè sí i títí láé. Àmín. Mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Kọ̀wé ohun gbogbo tí ìwọ ti rí, àti ti ohun tí ń bẹ, àti ti ohun tí yóò hù lẹ́yìn èyí. Ohun ìjìnlẹ̀ ti ìràwọ̀ méje náà tí ìwọ ti rí lé ọwọ́ ọ̀tún mi, àti ọ̀pá wúrà fìtílà méje náà. Ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje náà, àti ọ̀pá fìtílà méje náà tí ìwọ rí ni àwọn ìjọ méje. Ìfihàn orí kejì. Iṣẹ́ sí ìjọ Éfésù. Sí áńgẹ́lì ìjọ ní Éfésù kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ẹni tí ó mú ìràwọ̀ méje náà lé ọwọ́ ọ̀tún rẹ̀, ẹni tí rìn lé àárín ọ̀pá wúrà fìtílà méje náà wí pé, èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ, àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú, àti bí ìwọ sì ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́sítélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò, tí ìwọ sì rí pé eléke ni wọ́n, tí ìwọ sì faradà ìyà, àti nítorí orúkọ mi tí o sì fi àyà rán, tí àárẹ̀ kò sì mú ọ. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. Nítorí náà, rántí ibi tí ìwọ gbé ti ṣubú, kí o sì ronúpìwàdà, kí o sì ṣe iṣẹ́ ìṣáájú. Bí kò sì ṣe bẹ́ẹ̀, èmi ó sì tọ̀ ọ́ wá, èmi ó sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀, bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà. Ṣùgbọ́n èyí ni ìwọ ní, pé ìwọ kórìíra iṣẹ́ àwọn Níkóláítánì, èyí tí èmi pẹ̀lú sì kórìíra.
ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun ni èmi ó fi èso igi ìyè nì fún jẹ, tí ń bẹ láàrin párádísì Ọlọ́run. Iṣẹ́ sí ìjọ Símẹ́nà. Àti sí áńgẹ́lì ìjọ ní Símẹ́nà kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ẹni tí í ṣe ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn wí, ẹni tí ó ti kú, tí ó sì tún yè. Èmi mọ iṣẹ́ rẹ àti ìpọ́njú àti àìní rẹ, ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́. Èmi sì mọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run tí àwọn tí ń wí pé Júù lé àwọn tìkára wọn, tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n jẹ́ sínágọ́gù ti Sátánì. Má ṣe bẹ̀rù ohunkóhun tí ìwọ ń bọ̀ wá jìyà rẹ̀. Kíyèsí, èṣù yóò gbé nínú yín jù sínú túbú, kí a lè dán yín wò. Ẹ̀yin ó sì ní ìpọ́njú ní ijọ́ 10. Ìwọ sáà ṣe olóòótọ́ dé ojú ikú, èmi ó sì fi adé ìyè fún ọ. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun kì yóò farapa nínú ikú kejì. Iṣẹ́ sí ìjọ Págámù. Àti sí áńgẹ́lì ìjọ ní Págámù kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ẹni tí ó ní idà mímú olójú méjì nì wípé, èmi mọ iṣẹ́ rẹ àti ibi tí ìwọ ń gbé, àní ibi tí ìtẹ́ Sátánì wà, àti pé ìwọ di orúkọ mi mú ṣinṣin, tí ìwọ kò sì ṣẹ́ ìgbàgbọ́ mi. Lé ọjọ́ mọ́ni nínú èyí tí Antipa yìí ṣe olóòótọ́ ajẹ́rìí ikú mi, ẹni tí wọ́n pa nínú yín níbi tí Sátánì ń gbé. Ṣùgbọ́n mo ní nǹkan díẹ̀ yìí wí sí ọ, nítorí tí ìwọ ní àwọn tí ó di ẹ̀kọ́ ti Bálámù mú níbẹ̀, ẹni tí ó kọ́ Bálákù láti mú ìkọ̀sẹ̀ wá síwájú àwọn ọmọ Ísírẹ́lì, láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà, àti láti máa ṣe àgbèrè. Bẹ́ẹ̀ ni ìwọ sì ní àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn Níkóláítánì pẹ̀lú, ohun tí mo kórìíra. Ronúpìwàdà, bí kò ṣe bẹ́ẹ̀, èmi ó tọ̀ ọ́ wá nísinsìnyí, èmi ó sì fi idà ẹnu mi bá wọn jà. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ẹni tí ó bá ṣẹ́gun lé èmi ó fi mánà tí ó pamọ́ fún jẹ. Èmi ó sì fún un lé òkúta funfun kan, àti sára òkúta náà orúkọ titun tí a ó kọ sí i, tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe ẹni tí ó gbà á. Iṣẹ́ sí ìjọ Tíátírà. Àti sí áńgẹ́lì ìjọ ní Tíátírà kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ọmọ Ọlọ́run wí, ẹni tí ó ní ojú rẹ̀ bí ọ̀wọ́ iná, tí ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára. Èmi mọ iṣẹ́ rẹ, àti ìfẹ́ rẹ, àti ìgbàgbọ́, àti ìsìn, àti sùúrù rẹ, àti pé iṣẹ́ rẹ ìkẹyìn ju ti ìṣáájú lọ. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ, nítorí tí ìwọ fi àyè sílẹ̀ fún obìnrin nì, Jésébẹ́lì, tí ó pe ara rẹ̀ ní wòlíì. Ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè, àti láti máa jẹ ohun tí a parúbọ sí òrìṣà. Èmi sì fi sáà fún un láti ronúpìwàdà, kò sì fẹ́ ronúpìwàdà àgbèrè rẹ̀. Kíyèsí, èmi ó gbé e sọ sí orí àkéte, àti àwọn tí ń bá a ṣe panṣágà lé èmi ó fi sínú ìpọ́njú ńlá, bí kò ṣe bí wọ́n bá ronúpìwàdà iṣẹ́ wọn. Èmi ó sì fi ikú pa àwọn ọmọ rẹ̀. Gbogbo ìjọ ni yóò sì mọ̀ pé èmi ni ẹni tí ń wádìí inú àti ọkàn. Èmi ó sì fi fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ yín. Ṣùgbọ́n ẹ̀yin ni mò ń sọ fún, ẹ̀yin ìyókù tí ń bẹ ní Tíátírà, gbogbo ẹ̀yin tí kò ní ẹ̀kọ́ yìí, tí kò mọ ohun ìjìnlẹ̀ Sátánì, bí wọ́n ti ń wí, èmi kò di ẹrù mìíràn rù yín. Ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní, ẹ dì í mú ṣinṣin títí èmi ó fi dé. Ẹni tí ó bá sì ṣẹ́gun, àti ẹni tí ó bá pa iṣẹ́ mi mọ́ títí dé òpin, èmi ó fún un lé àṣẹ lórí àwọn orílẹ̀-èdè. Òun sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn, bí àá tí fọ́ ohun èlò amọ̀kòkò lé á fọ́ wọn túútúú, bí èmi pẹ̀lú ti gbà láti ọ̀dọ̀ bàbá mi. Èmi ó sì fi ìràwọ̀ òwúrọ̀ fún un. Ẹni tí ó bá lé etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ìfihàn orí 3. Iṣẹ́ sí ìjọ Sáàdì. Àti sí áńgẹ́lì ìjọ ní Sáàdì kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run, àti ìràwọ̀ méje nì wípé, èmi mọ iṣẹ́ rẹ, àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè, ṣùgbọ́n ìwọ kú. Máa ṣọ́ra, kí o sì fi ẹsẹ̀ ohun tí ó kù múlẹ̀, tí ó ṣetán láti kú, nítorí èmi kò rí iṣẹ́ rẹ ní pípé níwájú Ọlọ́run. Nítorí náà rántí bí ìwọ ti gbà, àti bí ìwọ ti gbọ́, kí o sì pa á mọ́, kí o sì ronúpìwàdà. Ǹjẹ́ bí ìwọ kò bá ṣọ́ra, èmi ó dé sí ọ bí olè, ìwọ kì yóò sì mọ wákàtí tí èmi ó dé sí ọ. Ìwọ ní orúkọ díẹ̀ ní Sárdì, tí kò fi aṣọ wọn yí èérí. Wọ́n sì máa bá mi rìn lé aṣọ funfun, nítorí wọ́n yẹ,
ẹni tí ó bá ṣẹ́gun, òun náà lè fi aṣọ funfun wọ̀. Èmi kì yóò pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè, ṣùgbọ́n èmi ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. Ẹni tí ó bá lé etí, kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Iṣẹ́ sí ìjọ Philadelphia. Àti sí áńgẹ́lì ìjọ ní Philadelphia kọ̀wé. Nǹkan wọ̀nyí lé ẹni tí ó jẹ́ mímọ́ ní wí, ẹni tí í ṣe olóòótọ́, ẹni tí ó ní kọ́kọ́rọ́ Dáfídì, ẹni tí ó ṣí, tí kò sí ẹni tí yóò tì, ẹni tí ó sì tì, tí kò sí ẹni tí yóò ṣí. Èmi mọ iṣẹ́ rẹ, kíyèsí, mo gbé ìlẹ̀kùn tí ó ṣí kalẹ̀ níwájú rẹ, tí kò sí ẹni tí ó lè tì í. Pé ìwọ lé agbára díẹ̀, ìwọ sì pa ọ̀rọ̀ mi mọ́, ìwọ kò sì ṣe orúkọ mi. Kíyèsí, èmi ó mú àwọn ti sínágógù Sátánì, àwọn tí wọ́n wípé Júù lé àwọn, tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí wọ́n ń ṣèké. Kíyèsí, èmi ó mú kí wọ́n wá wólẹ̀ níwájú ẹsẹ̀ rẹ, kí wọ́n sì mọ̀ pé èmi ti fẹ́ ọ. Nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́, èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé bá gbogbo ayé, láti dá àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò. Kíyèsí, èmi ń bọ̀ nísinsìnyí. Di èyí tí ìwọ ní mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má ṣe gba adé rẹ. Ẹni tí ó bá ṣẹ́gun, òun lèmi ó fi ṣe ọ̀wọ̀n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi, òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Èmi ó sì kọ orúkọ Ọlọ́run mi sí i lára, àti orúkọ ìlú Ọlọ́run mi, tí í ṣe Jerúsálẹ́mù titun, tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run mi wá, àti orúkọ titun tí èmi tìkára mi. Ẹni tí ó bá lé etí, kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Iṣẹ́ sí ìjọ Laodikea. Àti sí áńgẹ́lì ìjọ ní Laodikea kọ̀wé. Nǹkan wọ̀nyí li ẹni tí jẹ́ àmì wí, ẹlẹ́rìí òdodo àti olóòótọ́, olùpilẹ̀ṣẹ̀ ẹ̀dá Ọlọ́run. Èmi mọ iṣẹ́ rẹ, pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù, tàbí kí ìwọ kúkú gbóná. Jẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́ọ́wọ́, tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lé ẹnu mi. Nítorí tí ìwọ wí pé, èmi lé ọrọ̀, èmi sì ń pọ̀ sí ilé ọrọ̀, èmi kò sì ṣe aláìní ohunkóhun. Tí ìwọ kò sì mọ̀ pé òṣì ni ìwọ, àti àrè, àti tálákà, àti afọ́jú, àti ẹni ìhòhò. Èmi fún ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà lọ́wọ́ mi tí a ti dà nínú iná, kí ìwọ kí o lè di ọlọ́rọ̀, àti aṣọ funfun, kí ìwọ kí o lè fi wọ ara rẹ, àti kí ìtìjú ìhòhò rẹ kí ó má bàa hàn, kí o sì fi òógùn kún ojú rẹ, kí ìwọ kí o lè ríran. Gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà. Nítorí náà ní ìtara, kí o sì ronúpìwàdà. Kíyèsí, mo dúró lé ẹnu ilẹ̀kùn, mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi, tí ó sì ṣí ilẹ̀kùn, èmi ó sì wọlé tọ̀ ọ́ wá, èmi ó sì máa bá a jẹun, àti òun pẹ̀lú mi. Ẹni tí ó bá ṣẹ́gun lé èmi ó fi fún láti jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ mi, bí èmi pẹ̀lú ti ṣẹ́gun, tí mo sì jókòó pẹ̀lú bàbá mi lórí ìtẹ́ rẹ̀. Ẹni tí ó bá lé etí, kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Ìfihàn orí 4. Ìsìn ní ọ̀run. Lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò, sì kíyèsí, ilẹ̀kùn kan ṣí sílẹ̀ lé ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bí ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀, tí ó wí pé, gòkè wá ìhín, èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́. Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí, sì kíyèsí, atẹ́ ìtẹ́ kan lé ọ̀run, ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tí ó sì jókòó náà dàbí òkúta jaspi àti sardi ní wíwò. Òṣùmàrè sì ta yí ìtẹ́ náà ká, ó dàbí òkúta smaragdu ní wíwò. Yí ìtẹ́ náà ká sì ní ìtẹ́ 24, àti lórí àwọn ìtẹ́ náà mo rí àwọn àgbà 24 jókòó, tí a wọ̀ lé aṣọ ààlà, adé wúrà sì wà lé orí wọn. Àti láti ibi ìtẹ́ náà ni mànàmáná àti ààrá àti ohùn ti jáde wá. Fìtílà iná 7 sì ń tàn níbẹ̀ níwájú ìtẹ́ náà, tí í ṣe ẹ̀mí 7 ti Ọlọ́run. Àti níwájú ìtẹ́ náà sì ni okùn bíi dígí, ó dàbí kírísítálì, lé àárín ìtẹ́ náà, àti yí ìtẹ́ náà ká, lé ẹ̀dá alààyè 4 tí ó kún fún ojú níwájú àti lẹ́yìn. Ẹ̀dá ìkíní sì dàbí kìnnìún, ẹ̀dá kejì sì dàbí ọmọ màálù, ẹ̀dá kẹta sì ní ojú bíi ti ènìyàn, ẹ̀dá kẹrin sì dàbí idì tí ń fò. Àwọn ẹ̀dá alààyè 4 náà, tí olúkúlùkù wọn ní ìyẹ́ 6,
kún fún ojú yíká àti nínú. Wọn kò sì sinmi lé ọ̀sán àti lé òru, wípé, mímọ́, 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 Olúwa Ọlọ́run Olódùmarè, tí ó ti wà, tí ó sì ń bẹ, tí ó sì ń bọ̀ wá. Ìgbà tí àwọn ẹ̀dá alààyè náà bá sì fi ògo àti ọlá àti ọpẹ́ fún ẹni tí ó jókòó lórí ìtẹ́, tí ó ń bẹ láàyè láé àti láéláé, àwọn àgbà 24 náà a sì wólẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́. Wọn a sì tẹríba fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Wọn a sì fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà, wípé, Olúwa, ìwọ lé ó yẹ láti gba ògo àti ọlá àti agbára, nítorí pé ìwọ lé ó dá ohun gbogbo, àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n fi wà, tí a sì dá wọn. Ìfihàn orí 5. Ìwé kíkà àti ọ̀dọ́ àgùntàn. Mo sì rí ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà, ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn, tí a sì fi èdìdì 7 dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan. Ó ń fi ohùn rara kéde pé, ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀? Kò sì sí ẹnìkan lé ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Èmi sì sọkún gidigidi, nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé, má ṣe sọkún, kíyèsí, kìnnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì, ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀ 7. Mo sì rí lé àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè 4 náà, àti lé àárín àwọn àgbà náà, ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa. Ó ní ìwo 7 àti ojú 7, tí í ṣe ẹ̀mí 7 ti Ọlọ́run, tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo. Ó sì wá, ó sì gbà á lé ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Nígbà tí ó sì gba ìwé náà, àwọn ẹ̀dá alààyè 4 náà àti àwọn àgbà 24 náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Olúkúlùkù wọn ní dùùrù àti ago wúrà tí ó kún fún tùràrí, tí í ṣe àdúrà àwọn ènìyàn mímọ́. Wọ́n sì ń kọ orin tuntun kan, wípé, ìwọ lé ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí tí a ti pa ọ́. Ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo, àti èdè gbogbo, àti inú ènìyàn gbogbo, àti orílẹ̀-èdè gbogbo wá. Ìwọ sì ti ṣe wọ́n lé ọba àti àlùfáà sí Ọlọ́run wa, wọ́n sì ń jọba lórí ilẹ̀ ayé. Èmi sì wò, mo sì gbọ́ ohùn àwọn áńgẹ́lì púpọ̀ yí ìtẹ́ náà ká, àti yí àwọn ẹ̀dá alààyè náà àti àwọn àgbà náà ká. Iye wọn sì jẹ́ 1000 ọ̀nà 1000 àti ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún. Wọ́n ń wí lé ohùn rara pé, iye lé ọ̀dọ́ àgùntàn náà tí a ti pa, láti gba agbára àti ọrọ̀ àti ọgbọ́n àti ipá àti ọlá àti ògo àti ìbùkún. Gbogbo ẹ̀dá tí ó sì ń bẹ lé ọ̀run àti lórí ilẹ̀ ayé àti nísàlẹ̀ ilẹ̀, àti irú àwọn tí ń bẹ nínú òkun àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn, ni mo gbọ́ tí ń wí pé, kí a fi ìbùkún àti ọlá àti ògo àti agbára fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti fún ọ̀dọ́ àgùntàn náà láé àti láéláé. Àwọn ẹ̀dá alààyè 4 náà wí pé, àmín. Àwọn àgbà 24 náà wólẹ̀, wọ́n sì foríbalẹ̀ fún ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Ìfihàn orí 6. Ọ̀dọ́ àgùntàn tú èdìdì 6. Èmi sì rí nígbà tí ọ̀dọ́ àgùntàn náà ṣí ọ̀kan nínú èdìdì wọn nì. Mo sì gbọ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè 4 nì ń wí bí ẹni pé sísán àrá, pé, wá wò ó. Mo sì wò, sì kíyèsí, ẹṣin funfun kan, ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ní ọrùn kan. A sì fi adé kan fún un. Ó sì jáde lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Nígbà tí ó sì ṣí èdìdì kejì, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kejì ń wí pé, wá wò ó. Ẹṣin mìíràn tí ó pupa sì jáde. A sì fi agbára fún ẹni tí ó jókòó lórí rẹ̀, láti gba àlàáfíà kúrò lórí ilẹ̀ ayé, àti pé kí wọn kí ó máa pa ara wọn. A sì fi idà ńlá kan lé e lọ́wọ́. Nígbà tí ó sì ṣí èdìdì kẹta, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kẹta ń wí pé, wá wò ó. Mo sì wò, sì kíyèsí, ẹṣin dúdú kan,
ẹni tí ó jókòó lórí rẹ̀ ní òṣùwọ̀n awẹ́ méjì lé ọwọ́ rẹ̀. Mo sì gbọ́ bí ẹni pé ohùn kan lé àárín àwọn ẹ̀dá alààyè mẹ́rẹ̀ẹ̀rin nì tí ń wí pé, òṣùwọ̀n àlìkámà kan fún owó idẹ kan, àti òṣùwọ̀n ọkà báálì 3 fún owó idẹ kan, sì kíyèsí kí ó má ṣe pa òróró àti ọtí wáìnì lára. Nígbà tí ó sì ṣí èdìdì kẹrin, mo gbọ́ ohùn ẹ̀dá alààyè kẹrin ń wí pé, wá wò ó. Mo sì wò, sì kíyèsí ẹṣin rándanràndan kan, orúkọ ẹni tí ó jókòó lórí rẹ̀ ní Ikú, àti ipò òkú sì tọ̀ ọ́ lẹ́yìn. A sì fi agbára fún wọn lórí ìdá mẹ́rin ayé láti fi idà àti ebi àti ikú àti ẹranko orí ilẹ̀ ayé pa. Nígbà tí ó sì ṣí èdìdì karùn-ún, mo rí lábẹ́ pẹpẹ ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n dì mú. Wọ́n kígbe lé ohùn rárá wípé, yóò ti pẹ́ tó, Olúwa, ẹni mímọ́ àti olóòótọ́, ìwọ kì yóò ṣe ìdájọ́ kí o sì gbẹ̀san ẹ̀jẹ̀ wa mọ́ lára àwọn tí ń gbé orí ilẹ̀ ayé. A sì fi aṣọ funfun fún gbogbo wọn. A sì wí fún wọn pé kí wọn kí ó sinmi di ìgbà díẹ̀ ná, títí iye àwọn ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ àti arákùnrin wọn tí a ó pa bí wọn yóò fi pé. Nígbà tí ó sì ṣí èdìdì kẹfà, mo sì rí, sì kíyèsí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹ̀. Oòrùn sì dúdú bí aṣọ ọ̀fọ̀ onírun, òṣùpá sì dàbí ẹ̀jẹ̀. Àwọn ìràwọ̀ ojú ọ̀run sì ṣubú sílẹ̀ gẹ́gẹ́ bí igi ọ̀pọ̀tọ́ yìí tí ra ìgbó èso rẹ̀ dànù nígbà tí ẹ̀fúùfù ńlá bá mì í. A sì ká ọ̀run kúrò bí ìwé tí a ká, àti olúkúlùkù òkè àti erékùṣù ni a sì ṣí kúrò ní ipò wọn. Àwọn ọba ayé àti àwọn ọlọ́lá àti àwọn olórí ogun àti àwọn ọlọ́rọ̀ àti àwọn alágbára àti olúkúlùkù ẹrú àti olúkúlùkù òmìnira sì fi ara wọn pamọ́ nínú ihò ilẹ̀ àti nínú àpáta orí òkè. Wọ́n sì ń wí fún àwọn òkè àti àwọn àpáta náà pé, ẹ wólù wá, kí ẹ sì fi wá pamọ́ kúrò lójú ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti kúrò nínú ìbínú ọ̀dọ́ àgùntàn náà, nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé. Ta ní sì lè dúró? Ìfihàn orí 7. 7,700 ènìyàn Ísírẹ́lì. Lẹ́yìn èyí ni mo rí áńgẹ́lì 4 dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Wọ́n di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú, kí ó má ṣe fẹ́ sórí ilẹ̀, tàbí sórí òkun, tàbí sára igi kígi. Mo sì rí áńgẹ́lì mìíràn tí ó ń ti ìhà ìlà oòrùn gòkè wá, tí ó ń ti èdìdì Ọlọ́run alààyè lọ́wọ́. Ó sì kígbe lé ohùn rárá sí àwọn áńgẹ́lì 4 náà tí a fi fún láti pa ayé àti òkun lára, wípé, ẹ má ṣe pa ayé, tàbí òkun, tàbí igi lára, títí àwa ó fi èdìdì sàmì sí àwọn ìránṣẹ́ Ọlọ́run wa ní iwájú wọn. Mo sì gbọ́ iye àwọn ẹni tí a fi èdìdì sàmì sí. Àwọn tí a sàmì sí jẹ́ 7,700 láti inú gbogbo ẹ̀yà àwọn ọmọ Ísírẹ́lì wá. Láti inú ẹ̀yà Júdà, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Rúbẹ́nì, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Gádì, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Ásérì, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Neftalimu, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Manasse, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Simeoni, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Léfì, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Isakari, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Sebuloni, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Jósẹ́fù, a fi èdìdì sàmì sí 6,000. Láti inú ẹ̀yà Benjamini, a fi èdìdì sàmì sí 6,000. Àwọn aṣẹ́gun láti gbogbo orílẹ̀-èdè. Lẹ́yìn náà, mo rí, sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà, láti inú orílẹ̀-èdè gbogbo, àti ẹ̀yà, àti ènìyàn, àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. A wọ̀ wọ́n lé aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lé ọwọ́ wọn. Wọ́n sì ń kígbe lé ohùn rárá wípé, ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká, àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè 4 náà ká. Wọ́n wólẹ̀, wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì sin Ọlọ́run, wípé, àmín, ìbùkún, àti ògo, àti ọgbọ́n, àti ọpẹ́, àti agbára,
àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn, ó bi mí pé, ta lé àwọn wọ̀nyí tí a wọ̀ lé aṣọ funfun nì? Níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún un pé, Olúwa mi, ìwọ lé ó lè mọ̀. Ó sì wí fún mi pé, àwọn wọ̀nyí lé ó jáde láti inú ìpọ́njú ńlá, wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run, tí wọ́n sì ń sìn ín ilé ọ̀sán àti ilé òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ lé òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ lé oòrùn kì yóò pa wọ́n tàbí orukóoru. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ lé àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn. Ìfihàn orí 9. Ọ̀dọ́ àgùntàn tú èdìdí 7. Nígbà tí ó sì ṣí èdìdí 7, kẹ̀kẹ́ palẹ̀ ọ̀run níwọ̀n ààbọ̀ wákàtí kan. Mo sì rí àwọn áńgẹ́lì 7 tí wọ́n dúró níwájú Ọlọ́run. A sì fi ìpè 7 fún wọn. Áńgẹ́lì mìíràn sì wá, ó sì dúró ti pẹpẹ. Ó ní àwo tùràrí wúrà kan. A sì fi tùràrí púpọ̀ fún un, kí ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lórí pẹpẹ wúrà tí ń bẹ níwájú ìtẹ́. Àti èéfín tùràrí náà pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ sì gòkè lọ síwájú Ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà wá. Áńgẹ́lì náà sì mú àwo tùràrí náà, ó sì fọ́n iná orí pẹpẹ kún un, ó sì dà á sórí ilẹ̀ ayé. A sì gbọ́ ohùn, àrá sì sán, mọ̀nàmọ́ná sì kọ, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀. Àwọn kàkàkí 6, àwọn áńgẹ́lì 7 náà tí wọ́n ní ìpè 7 sì múra láti fún wọn. Ìkíní sì fún, yìnyín àti iná tí ó dàpọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ sì jáde. A sì dà wọ́n sórí ilẹ̀ ayé. 3 ilẹ̀ ayé sì jóná, 3 àwọn igi sì jóná, àti gbogbo koríko tútù sì jóná. Áńgẹ́lì kejì sì fún, a sì wò ohun kan bí òkè ńlá tí ń jóná sọ sínú òkun. 3 òkun sì di ẹ̀jẹ̀, àti 3 àwọn ẹ̀dá tí ń bẹ nínú òkun tí ó ní ẹ̀mí sì kú, àti 3 àwọn ọkọ̀ sì bàjẹ́. Áńgẹ́lì kẹta sì fún, ìràwọ̀ ńlá kan tí ń jó bí fìtílà sì bọ́ láti ọ̀run wá. Ó sì bọ́ sórí 3 àwọn odò sísàn, àti sórí àwọn orísun omi. A sì ń pe orúkọ ìràwọ̀ náà ní ìwọ 3. Àwọn omi sì di ìwọ, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti pa àwọn omi náà kú, nítorí tí a sọ wọ́n di kíkorò. Áńgẹ́lì kẹrin sì fún, a sì kọlu 3 oòrùn, àti 3 òṣùpá, àti 3 àwọn ìràwọ̀, kí 3 wọn lè ṣóòkùn, kí ọjọ́ má ṣe mọ́lẹ̀ fún 3 rẹ̀, àti òru bákan náà. Mo sì gbọ́ idì kan tí ń fò lé àárín ọ̀run. Ó ń wí lé ohùn rárá pé, ègbé, ègbé, ègbé fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, nítorí ohun ìpè ìyókù ti àwọn áńgẹ́lì 3 tí ń bọ̀ wá fún. Ìfihàn orí 9. Áńgẹ́lì karùn-ún sì fún. Mo sì rí ìràwọ̀ kan bọ́ sí ilẹ̀ láti ọ̀run wá. A sì fi ìṣíká ihò ọ̀gbun fún un. Ó sì ṣí ihò ọ̀gbun náà. Èéfín sì rú jáde láti inú ihò náà wá, bí èéfín ìléru ńlá. Oòrùn àti ojú sánmọ̀ sì ṣókùn nítorí èéfín ihò náà. Èéṣú sì jáde ti inú èéfín náà wá sórí ilẹ̀. A sì fi agbára fún wọn bí àkéekèe ilẹ̀ ti lé agbára. A sì sọ fún wọn pé kí wọn kí ó má ṣe pa koríko ilẹ̀ lára, tàbí ohun tútù kan, tàbí igikígi kan, bí kò ṣe àwọn ènìyàn tí kò ní èdìdí Ọlọ́run ní iwájú wọn. A sì pàṣẹ fún wọn pé kí wọn kí ó má ṣe pa wọ́n, ṣùgbọ́n kí a dá wọn lé oró lé oṣù 5. Oró wọn sì dàbí oró àkéekèe nígbà tí ó bá ta ènìyàn. Lé ọjọ́ wọn nì lé àwọn ènìyàn yóò sì máa wá ikú, wọn kì yóò sì rí i. Wọn ó sì fẹ́ láti kú, ikú yóò sì sá kúrò lọ́dọ̀ wọn. Ìré àwọn èṣù náà sì dàbí àwọn ẹṣin tí a múra sílẹ̀ fún ogun, àti lé orí wọn ni bí ẹni pé àwọn adé tí ó dàbí wúrà wà. Ojú wọn sì dàbí ojú ènìyàn. Wọ́n sì ní irun bí irun obìnrin, èyí wọn sì dàbí ti kìnnìún. Wọ́n sì ní àwo ìgbàyà, bí àwo ìgbàyà irin.
ìró ìyẹ́ wọn sì dàbí ìró kẹ̀kẹ́ ẹṣin púpọ̀ tí ń súré lọ sí ogun. Wọ́n sì ní ìrù àti oró bíi ti àkekèé, àti ní ìrù wọn ni agbára wọn wà láti pa ènìyàn lára fún oṣù 5. Wọ́n ní áńgẹ́lì ọ̀gbun náà bí ọba lórí wọn. Orúkọ rẹ̀ lédè Hébérù ní Abádídónì, àti lédè Gíríkì orúkọ rẹ̀ a máa jẹ́ Apollioni. Ègbé kan kọjá, kíyèsí ègbé méjì ń bọ̀ síbẹ̀ lẹ́yìn èyí. Áńgẹ́lì kẹfà sì fún. Mo sì gbọ́ ohùn kan láti ibi ìwo 4 pẹpẹ wúrà wá tí ń bẹ níwájú Ọlọ́run. Ń wí fún áńgẹ́lì kẹfà náà tí ó ní ìpè náà pé, tú àwọn áńgẹ́lì 4 nì sílẹ̀ tí a dè lẹ́bàá odò ńlá Éufúrátè. A sì tú àwọn áńgẹ́lì 4 náà sílẹ̀ tí a ti pèsè tẹ́lẹ̀ fún wákàtí náà, àti ọjọ́ náà, àti oṣù náà, àti ọdún náà, láti pa 1/3 ènìyàn. Iye ogun àwọn ẹlẹ́sìn sì jẹ́ 200,000 mo sì gbọ́ iye wọn. Báyìí ni mo sì rí àwọn ẹṣin náà lé ojúran, àti àwọn tí ó gùn wọ́n. Wọ́n ní àwo ìgbáàyà iná, àti ti jákíntì, àti ti ìmí ọjọ́. Orí àwọn ẹṣin náà sì dàbí orí àwọn kìnìún, àti láti ẹnu wọn ní iná, àti èéfín, àti ìmí ọjọ́ tí ń jáde. Nípa ìyọnu 3 wọ̀nyí li a ti pa 1/3 ènìyàn, nípa iná, àti nípa èéfín, àti nípa ìmí ọjọ́ tí ó ń ti ẹnu wọn jáde. Nítorí pé agbára àwọn ẹṣin náà ń bẹ lé ẹnu wọn àti ní ìrù wọn. Nítorí pé ìrù wọn dàbí ejò, wọ́n sì ní orí, àwọn wọ̀nyí ni wọ́n sì fi ń pani lára. Ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò sì ti pa ìyọnu wọ̀nyí pa, kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn, kí wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù, àti ère wúrà, àti ti fàdákà, àti ti idẹ, àti ti òkúta, àti ti igi mọ́, àwọn tí kò lè ríran, tàbí kí wọ́n gbọ́ràn, tàbí kí wọ́n rìn. Bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn, tàbí oṣó wọn, tàbí àgbèrè wọn, tàbí olè wọn. Ìfihàn orí 10. Áńgẹ́lì àti ìwé kíkà kékeré. Mo sì rí áńgẹ́lì mìíràn alágbára ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá. A fi àwọsánmọ̀ wọ̀ ọ́ lé aṣọ, òṣùmàrè sì ń bẹ lé orí rẹ̀. Ojú rẹ̀ sì dàbí oòrùn, àti ẹsẹ̀ rẹ̀ bí ọ̀wọ̀n iná. Ó sì ní ìwé kékeré kan tí a ṣí lé ọwọ́ rẹ̀. Ó sì fi ẹsẹ̀ rẹ̀ ọ̀tún lé òkun, àti ẹsẹ̀ rẹ̀ òsì lé ilẹ̀. Ó sì ké lé ohùn rárá, bí ìgbà tí kìnnìún bá bú ramúramù. Nígbà tí ó sì ké, àwọn àrá 7 náà fọhùn. Nígbà tí àwọn àrá 7 náà fọhùn, mo múra àti kọ̀wé. Mo sì gbọ́ ohùn láti ọ̀run wá ń wí fún mi pé, fi èdìdì di ohun tí àwọn àrá 7 náà sọ, má sì ṣe kọ wọ́n sílẹ̀. Áńgẹ́lì náà tí mo rí tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀ sì gbé ọwọ́ rẹ̀ sí òkè ọ̀run. Ó sì fi ẹni tí ń bẹ láàyè láé àti láéláé búra, ẹni tí ó dá ọ̀run àti ohun tí ń bẹ nínú rẹ̀, àti ilẹ̀ ayé àti ohun tí ń bẹ nínú rẹ̀, àti òkun àti ohun tí ń bẹ nínú rẹ̀, pé ìgbà kì yóò sí mọ́. Ṣùgbọ́n lé ọjọ́ ohùn áńgẹ́lì keje, nígbà tí yóò bá fún ìpè, ìgbà náà lé ohun ìjìnlẹ̀ Ọlọ́run parí, gẹ́gẹ́ bí ìhìnrere tí ó sọ fún àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì. Ohùn náà tí mo gbọ́ láti ọ̀run wá tún bá mi sọ̀rọ̀. Ó sì wí pé, lọ, gba ìwé tí ó ṣí nì lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. Mo sì tọ̀ áńgẹ́lì náà lọ. Mo sì wí fún un pé, fún mi ní ìwé kékeré nì. Ó sì wí fún mi pé, gbà, kí o sì jẹ ẹ́ tán. Yóò mú inú rẹ korò, ṣùgbọ́n lé ẹnu rẹ yóò dàbí oyin. Mo sì gba ìwé kékeré náà lé ọwọ́ áńgẹ́lì náà. Mo sì jẹ ẹ́ tán. Ó sì dùn lé ẹnu mi bí oyin. Bí mo sì jẹ ẹ́ tán, inú mi korò. A sì wí fún mi pé, ìwọ ó tún sọ àsọtẹ́lẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àti orílẹ̀, àti èdè, àti àwọn ọba. Ìfihàn orí 11. Àwọn ẹlẹ́rìí 2. A sì fi ìféèfé kan fún mi tí ó dàbí ọ̀pá. Ó wí pé, dìde, sì wọ́n tẹ́ḿpìlì Ọlọ́run, àti pẹpẹ, àti àwọn tí ń sìn nínú rẹ̀. Sì fi àgbàlá tí ń bẹ lóde tẹ́ḿpìlì sílẹ̀, má sì ṣe wọ̀n hán, nítorí tí a fi fún àwọn kèfèrí. Ìlú mímọ́ náà li wọn ó sì tẹ̀ mọ́lẹ̀ lé oṣù 42.
Èmi ó sì yọ̀ǹda fún àwọn ẹlẹ́rìí mi méjèèjì, wọ́n sì sọtẹ́lẹ̀ fún 600 ọjọ́ ó lé 160 nínú aṣọ ọ̀fọ̀. Wọ̀nyí ni igi òróró méjì nì àti ọ̀pá fìtílà méjì nì tí ń dúró níwájú Olúwa ayé. Bí ẹnikẹ́ni bá sì fẹ́ pa wọ́n lára, iná á ti ẹnu wọn jáde, a sì pa àwọn ọ̀tá wọn run. Bí ẹnikẹ́ni yóò bá sì fẹ́ pa wọ́n lára, báyìí li ó yẹ kí a pa á. Àwọn wọ̀nyí li ó ní agbára láti ṣí ọ̀run, tí òjò kò fi rọ̀ lé ọjọ́ àsọtẹ́lẹ̀ wọn. Wọ́n sì ní agbára lórí omi láti sọ wọ́n di ẹ̀jẹ̀, láti fi onírúurú àjàkálẹ̀ àrùn kọlù ayé nígbàkúgbà tí wọ́n bá fẹ́. Nígbà tí wọ́n bá sì ti parí ẹ̀rí wọn, ẹranko tí ó ń ti inú ọ̀gbun gòkè wá ni yóò bá wọn jagun, yóò sì ṣẹ́gun wọn, yóò sì pa wọ́n. Òkú wọn yóò sì wà ní ìgboro ìlú ńlá nì tí à ń pè ní Sódómù àti Íjíbítì nípa ti ẹ̀mí, níbi tí a gbé kan Olúwa wọn mọ́ àgbélébù. Àti nínú àwọn ènìyàn àti ẹ̀yà àti èdè àti orílẹ̀, wọ́n wo òkú wọn fún 3 ọjọ́ òun àbọ̀. Wọn kò sì jẹ́ kí a gbé òkú wọn sínú isà òkú. Àti àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé yóò sì yọ̀ lé wọn lórí, wọ́n sì ṣe àríyá, wọ́n sì ta ara wọn lọ́rẹ, nítorí tí àwọn wòlíì méjèèjì yìí dá àwọn tí ó ń bẹ lórí ilẹ̀ ayé lóró. Àti lẹ́yìn 1 ọjọ́ òun àbọ̀ náà, ẹ̀mí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ inú wọn. Wọ́n sì dìde dúró lé ẹsẹ̀ wọn, ẹ̀rù ńlá sì bá àwọn tí ó rí wọn. Wọ́n sì gbọ́ ohùn ńlá kan láti ọ̀run wá ń wí fún wọn pé, ẹ gòkè wá ìhín. Wọ́n sì gòkè lọ sí ọ̀run nínú àwọsánmọ̀, àwọn ọ̀tá wọn sì rí wọn. Ní wákàtí náà, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀, 10 ìlú náà sì wó, àti nínú ìṣẹ̀lẹ̀ náà 700 ènìyàn lé apá. Ẹ̀rù sì bá àwọn ìyókù, wọ́n sì fi ògo fún Ọlọ́run ọ̀run. Ègbé keje kọjá, sì kíyèsí, ègbé kẹta sì ń bọ̀ wá kánkán. Kàkà kí keje, áńgẹ́lì keje sì fún ìpè, a sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá wípé, jọba ayé di ti Olúwa wa àti ti Kristi rẹ̀, òun ó sì jọba láé àti láéláé. Àwọn àgbà 24 ni tí wọ́n jókòó níwájú Ọlọ́run lórí ìtẹ́ wọn dojúbolẹ̀, wọ́n sì sin Ọlọ́run wípé, àwa fi ọpẹ́ fún ọ, Olúwa Ọlọ́run Olódùmarè, tí ń bẹ, tí ó sì ti wà, tí ó sì máa bọ̀, nítorí tí ìwọ ti gba agbára ńlá rẹ, ìwọ sì ti jọba. Inú sì bí àwọn orílẹ̀-èdè, ìbínú rẹ̀ sì dé, àti ìgbà láti dá àwọn òkú lẹ́jọ́, àti láti fèrè fún àwọn ìránṣẹ́ rẹ wòlíì àti àwọn ènìyàn mímọ́, àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ, àti ẹni kékeré àti ẹni ńlá, àti láti ran àwọn tí ń pa ayé run. A sì ṣí tẹ́ḿpìlì Ọlọ́run sílẹ̀ lé ọ̀run, a sì rí àpótí májẹ̀mú nínú tẹ́ḿpìlì rẹ̀. Mànàmáná sì kọ, a sì gbọ́ ohùn, ààrá sì sán, ìṣẹ̀lẹ̀ sì ṣẹ̀, yìnyín ńlá sì bọ́. Ìfihàn orí 12. Obìnrin kan àti ẹranko ewèlè. Àmì ńlá kan sì hàn lé ọ̀run. Obìnrin kan tí a fi oòrùn wọlé aṣọ, òṣùpá sì ń bẹ lábẹ́ ẹsẹ̀ rẹ̀, àdé oníràwọ̀ 12 sì ń bẹ lé orí rẹ̀. Ó sì lóyún, ó sì kígbe ní ìrọbí, ó sì wà ní ìrora àti bímọ. Àmì mìíràn sì hàn lé ọ̀run, sì kíyèsí, dragoni pupa ńlá kan tí ó ní orí 7 àti ìwo 10 àti adé 7 lé orí rẹ̀. Ìrù rẹ̀ sì wọ́ 3/4 àwọn ìràwọ̀, ó sì jù wọ́n sí ilẹ̀ ayé. Dragoni náà sì dúró níwájú obìnrin náà tí ó fẹ́ bímọ, pé nígbà tí ó bá bí, kí ó lè pa ọmọ rẹ̀ jẹ. Ó sì bí ọmọkùnrin kan tí yóò fi ọ̀pá irin ṣe àkóso gbogbo àwọn orílẹ̀-èdè. A sì gba ọmọ rẹ̀ lọ sókè sí ọ̀dọ̀ Ọlọ́run àti sí orí ìtẹ́ rẹ̀. Obìnrin náà sì sá lọ sí aginjù, níbi tí agbé ti pèsè àyè sílẹ̀ dé láti ọwọ́ Ọlọ́run wá, pé kí ó máa bọ́ níbẹ̀ lí 600 ọjọ́ ó lé 160. Ogun sì ń bẹ lé ọ̀run. Míkáélì àti àwọn áńgẹ́lì rẹ̀ bá dragoni náà jagun. Dragoni sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀, wọn kò sì lè ṣẹ́gun, bẹ́ẹ̀ ni a kò sì rí ipò wọn mọ́ lé ọ̀run. A sì lé dragoni ńlá náà jáde, ejò láéláé nì tí à ń pè ní Èṣù àti Sátánì, tí ń tan gbogbo ayé jẹ. A sì lé ejù sí ilẹ̀ ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀. Mo sì gbọ́ ohùn rara lé ọ̀run ń wí pé, nígbà yìí ni ìgbàlà dé, àti agbára, àti ìjọba Ọlọ́run wa, àti ọlá ti Kristi rẹ̀, nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde, tí ó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn àti lóru. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà
àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn, wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Nítorí náà ẹ máa yọ̀, ẹ̀yin ọ̀run, àti ẹ̀yin tí ń gbé inú wọn. Ègbé ni fún ayé àti fún òkun, nítorí èṣù sọ̀kalẹ̀ tọ̀ yín wá ní ìbínú ńlá, nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú sáà lé òun ní. Nígbà tí Dágónì náà rí pé a lé òun lọ sí ilé ayé, ó ṣe inúnibíni sí obìnrin tí ó bí ọmọkùnrin náà. A sì fi apá ìyẹ́ méjì ti idì ńlá náà fún obìnrin náà, pé kí ó fò lọ sí aginjù, sí ipò rẹ̀, níbi tí a gbé bọ́ ọ fún àkókò kan àti fún àwọn àkókò, àti fún ìdajì àkókò kúrò lọ́dọ̀ ejò náà. Ejò náà sì tú omi jáde láti ẹnu rẹ̀ wá bí odò ńlá sẹ́yìn obìnrin náà, kí ó lè mú kí ìṣàn omi náà gbá a lọ. Ilẹ̀ sì ràn obìnrin náà lọ́wọ́, ilẹ̀ sì ya inú rẹ̀, ó sì fi ìṣàn omi náà mu, tí Dágónì náà tú jáde láti ẹnu rẹ̀ wá. Dágónì náà sì bínú gidigidi sí obìnrin náà, ó sì lọ bá àwọn irú ọmọ rẹ̀ yòókù jagun, tí wọ́n ń po òfin Ọlọ́run mọ́, tí wọ́n sì di ẹ̀rí Jésù mú. Ìfihàn orí 13. Àwọn ẹranko méjì. Ó sì dúró lórí iyanrìn òkun. Mo sì rí ẹranko kan ti inú òkun jáde wá. Ó ní orí 7 àti ìwo 10, àti adé 10 lórí àwọn ìwo náà, àti lé àwọn orí rẹ̀ náà ní orúkọ ọ̀rọ̀ òdì. Ẹranko tí mo rí náà sì dàbí ẹkùn, ẹsẹ̀ rẹ̀ sì dàbí ti bíárì, ẹnu rẹ̀ sì dàbí ti kìnìún. Dágónì náà sì fún un lé agbára rẹ̀, àti ìtẹ́ rẹ̀, àti ọlá ńlá. Mo sì rí ọ̀kan nínú àwọn orí rẹ̀ bí ẹni pé àṣà apa, a sì ti wo ọgbẹ́ àsápa rẹ̀ náà sàn. Gbogbo ayé sì fi ìyanu tẹ̀lé ẹranko náà. Wọ́n sì foríbalẹ̀ fún Dágónì náà nítorí ó ti fún ẹranko náà lé ọlá. Wọ́n sì foríbalẹ̀ fún ẹranko náà wípé, ta lé ó dàbí ẹranko yìí, ta lé ó sì lè bá a jagun. A sì fún un lé ẹnu láti máa sọ ohun ńlá àti ọ̀rọ̀ òdì. A sì fi agbára fún un láti ṣe bẹ́ẹ̀ ní oṣù 42. Ó sì ya ẹnu rẹ̀ ní ìsọ̀rọ̀ òdì sí Ọlọ́run, láti sọ ọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀, àti sí àgọ́ rẹ̀, àti sí àwọn tí ń gbé ọ̀run. A sì fi fún un láti máa bá àwọn ènìyàn mímọ́ jagun, àti láti ṣẹ́gun wọn. A sì fi agbára fún un lórí gbogbo ẹ̀yà, àti ènìyàn, àti èdè, àti orílẹ̀. Gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé yóò sì máa sìn ín. Olúkúlùkù ẹni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn tí a ti pa láti ìpilẹ̀ṣẹ̀ ayé. Bí ẹnikẹ́ni bá lé etí, kí ó gbọ́. Bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a di ẹni ìgbèkùn, ìgbèkùn ni yóò lọ. Bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí a fi idà pa ẹni, idà lé a ó sì fi pa òun náà. Níhìn ni sùúrù àti ìgbàgbọ́ àwọn ènìyàn mímọ́ gbé wà. Mo sì rí ẹranko mìíràn gòkè láti inú ilẹ̀ wá. Ó sì ní ìwo 2 bíi ọ̀dọ́ àgùntàn. Ó sì ń sọ̀rọ̀ bíi Dágónì. Ó sì ń lo gbogbo agbára ẹranko ìkíní níwájú rẹ̀. Ó sì mú ilẹ̀ ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ foríbalẹ̀ fún ẹranko ìkíní tí a ti wo ọgbẹ́ àsápa rẹ̀ sàn. Ó sì ń ṣe ohun ìyanu ńlá, àní tí ó fi mú iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ilẹ̀ ayé níwájú àwọn ènìyàn. Ó sì ń tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ nípa àwọn ohun ìyanu tí a fi fún un láti ṣe níwájú ẹranko náà. Ó ń wí fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé láti ya àwòrán fún ẹranko náà tí ó ti gba ọgbẹ́ idà, tí ó sì yè. A sì fi fún un láti fi ẹ̀mí fún àwòrán ẹranko náà kí ó máa sọ̀rọ̀, kí ó sì mú kí a pa gbogbo àwọn tí kò foríbalẹ̀ fún àwòrán ẹranko náà. Ó sì mú gbogbo wọn, àti kékeré àti ńlá, ọlọ́rọ̀ àti tálákà, òmìnira àti ẹrú, kí a fi àmì kan fún wọn lé ọwọ́ ọ̀tún wọn tàbí ní iwájú wọn, àti kí ẹnikẹ́ni má lè rà tàbí kí ó tà, bí kò ṣe ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí iye orúkọ rẹ̀. Níhìn ni ọgbọ́n gbé wà. Ẹni tí ó bá ní òye, kí ó ṣírò iye tí ń bẹ lára ẹranko náà, nítorí iye ènìyàn ni, iye rẹ̀ náà sì jẹ́ 666. Ìfihàn orí 14. Orin àwọn ọ̀kẹ́ 7,600 ènìyàn. Mo sì wò, sì kíyèsí, ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè Síónì, àti pẹ̀lú rẹ̀ 7,600 ènìyàn. Wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ sí iwájú wọn. Mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá, bí ariwo omi púpọ̀,
àti bí sísán àrá ńlá. Mo sì gbọ́ àwọn aludùrù, wọ́n ń lu dùrù wọn. Wọ́n sì ń kọ bí ẹni pé orin tuntun níwájú ìtẹ́ ẹnì, àti níwájú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì, àti àwọn àgbà nì. Kò sí ẹni tí ó lè kọ orin náà, bí kò ṣe àwọn 7,400 ènìyàn tí a ti rà padà láti inú ayé wá. Àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí, nítorí pé wúńdíá ni wọ́n. Àwọn wọ̀nyí ní ń tọ ọ̀dọ́ àgùntàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ. Àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá. Wọ́n jẹ́ àkọ́so fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà. A kò sì rí èké lé ẹnu wọn. Wọ́n jẹ́ aláìlábùkù. Iṣẹ́ tí àwọn áńgẹ́lì 3 jẹ́. Mo sì rí áńgẹ́lì mìíràn ń fò lé agbede méjì ọ̀run, tí ó ń ti ìhìn rere àìnípẹ̀kun láti wàásù fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, àti fún gbogbo orílẹ̀, àti ẹ̀yà, àti èdè, àti ènìyàn. Ó ń wí lé ohùn rara pé, ẹ bẹ̀rù Ọlọ́run, kí ẹ sì fi ògo fún un, nítorí tí wákàtí ìdájọ́ rẹ̀ dé. Ẹ sì foríbalẹ̀ fún ẹni tí ó dá ọ̀run, òun ayé, àti òkun, àti àwọn orísun omi. Áńgẹ́lì mìíràn sì tẹ̀lé e, ó ń wí pé, Bábílónì wó, Bábílónì tí ó tóbi nì wó, èyí tí ó ti mú gbogbo orílẹ̀-èdè mu nínú ọtí wáìnì ìbínú àgbèrè rẹ̀. Áńgẹ́lì kẹta sì tẹ̀lé wọn, ó ń wí lé ohùn rara pé, bí ẹnikẹ́ni bá ń forí balẹ̀ fún ẹranko nì àti àwòrán rẹ̀, tí ó sì gbá àmì sí iwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀, òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú Ọlọ́run, tí a tú jáde lí àìní àbùlà sínú ago ìrunú rẹ̀. A ó sì fi iná àti sulfuri dá a lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn. Èéfín oró wọn sì ń lọ sókè títí láéláé. Wọn kò sì ní ìsinmi lé ọ̀sán àti lé òru. Àwọn tí ń forí balẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀, àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀. Níhìn ni sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà, àwọn tí ń pa òfin Ọlọ́run àti ìgbàgbọ́ Jésù mọ́. Mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá ń wí fún mi pé, kọ̀wé rẹ̀, alábùkún fún lé àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni, lé ẹ̀mí wí, kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn, nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ìkórè ayé. Mo sì wò, sì kíyèsí, àwọsánmọ̀ funfun kan, àti lórí àwọsánmọ̀ náà ẹnìkan jókòó tí ó dàbí ọmọ ènìyàn, tí ó ń ti adé wúrà lé orí rẹ̀, àti dòjé mímú lé ọwọ́ rẹ̀. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì jáde wá, tí ń ké lé ohùn rara sí ẹni tí ó jókòó lórí àwọsánmọ̀ pé, tẹ dòjé rẹ bọ̀ ọ́, kí o sì máa kórè, nítorí àkókò àti kórè dé, nítorí ìkórè ayé ti gbó tán. Ẹni tí ó jókòó lórí àwọsánmọ̀ náà sì tẹ dòjé rẹ̀ bọ orí ilẹ̀ ayé, a sì ṣe ìkórè ilẹ̀ ayé. Áńgẹ́lì mìíràn sì ti inú tẹ́ḿpìlì tí ń bẹ lé ọ̀run jáde wá, tí ó ń ti dòjé mímú. Áńgẹ́lì mìíràn sì ti ibi pẹpẹ jáde wá, tí ó ní agbára lórí iná. Ó sì ké lé ohùn rara sí ẹni tí ó ní dòjé mímú, wípé, tẹ dòjé rẹ mímú bọ̀ ọ́, kí o sì rẹ́ àwọn ìdì àjàrà ayé, nítorí àwọn èso rẹ̀ ti pọ́n. Áńgẹ́lì náà sì tẹ dòjé rẹ̀ bọ ilẹ̀ ayé, ó sì ké àjàrà ilẹ̀ ayé, ó sì kó o lọ sínú ìfúntí ńlá ìbínú Ọlọ́run. A sì tẹ ìfúntí náà lẹ́yìn odi ìlú náà. Ẹ̀jẹ̀ sì ti inú ìfúntí náà jáde, àní tí ó tó okùn ìjánu ẹṣin jìnnà tó 600 fọ́lọ́ńgì. Ìfihàn orí 15. Àwọn áńgẹ́lì tí ó mú àjàkálẹ̀ àrùn ìkẹyìn wá. Mo sì rí àmì mìíràn lé ọ̀run tí ó tóbi tí ó sì yani lẹ́nu. Àwọn áńgẹ́lì 7 tí ó ní àwọn ìyọnu 7 ìkẹyìn, nítorí nínú wọn ni ìbínú Ọlọ́run dé òpin. Mo sì rí bí ẹni pé okùn díngí tí ó dàpọ̀ pẹ̀lú iná. Àwọn tí ó sì dúró lórí okùn díngí yìí jẹ́ àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti àwòrán rẹ̀, àti àmì rẹ̀ àti orúkọ rẹ̀. Wọ́n ní dùùrù Ọlọ́run. Wọ́n sì ń kọ orin ti Mósè ìránṣẹ́ Ọlọ́run, àti orin ti ọ̀dọ́ àgùntàn wípé, títóbi àti ìyanu ni àwọn iṣẹ́ rẹ, Olúwa Ọlọ́run Olódùmarè. Òdodo àti òtítọ́ lé ọ̀nà rẹ, ìwọ ọba àwọn orílẹ̀-èdè. Ta ni kì yóò bẹ̀rù Olúwa, tí kì yóò sì fi ògo fún orúkọ rẹ̀? Nítorí ìwọ nìkan ṣoṣo ni mímọ́. Gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò sì wá, tí yóò sì foríbalẹ̀ níwájú rẹ, nítorí a ti fi ìdájọ́ rẹ hàn. Lẹ́yìn náà mo sì wò, sì kíyèsí, a ṣí tẹ́ḿpìlì àgọ́ ẹ̀rí lé ọ̀run sílẹ̀. Àwọn áńgẹ́lì 7 náà sì ti inú tẹ́ḿpìlì jáde wá. Wọ́n ní ìyọnu 7 nì. A wọ̀ wọ́n lé aṣọ ọgbọ́ funfun tí ń dán.
a sì fi àmùrè wúrà dì wọ́n lé ọ̀kan àyà. Àti ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin ní fi ìgò wúrà 7 fún àwọn áńgẹ́lì 7 náà, tí ó kún fún ìbínú Ọlọ́run, ẹni tí ń bẹ láàyè láé àti láéláé. Tẹ́ḿpìlì náà sì kún fún èéfín láti inú ògo Ọlọ́run àti agbára rẹ̀ wá. Ẹnikẹ́ni kò sì lè wọ inú tẹ́ḿpìlì náà lọ títí a fi mú ìyọnu méjèèje àwọn áńgẹ́lì 7 náà ṣẹ. Ìfihàn orí 16. Àwọn àwo tí ó kún fún ìbínú Ọlọ́run. Mo sì gbọ́ ohùn ńlá kan láti inú tẹ́ḿpìlì wá. Ó wí fún àwọn áńgẹ́lì 7 nì pé, ẹ lọ, ẹ sì tú ìgò ìbínú Ọlọ́run wọn nì sí orí ilẹ̀ ayé. Èkíní sì lọ, ó sì tú ìgò tirẹ̀ sí orí ilẹ̀ ayé. Egbò kíkẹ̀ tí ó sì dé bàjẹ́ sì dá àwọn ènìyàn tí ó ní àmì ẹranko náà, àti àwọn tí ń foríbalẹ̀ fún àwòrán rẹ̀. Èkejì sì tú ìgò tirẹ̀ sínú òkun. Ó sì dàbí ẹ̀jẹ̀ òkú ènìyàn. Gbogbo ọkàn alààyè sì kú nínú òkun. Ẹ̀kẹta sì tú ìgò tirẹ̀ sínú odò, àti sí orísun àwọn omi, wọ́n sì di ẹ̀jẹ̀. Mo sì gbọ́ áńgẹ́lì tí omi nì wípé, olódodo ni ìwọ, ẹni mímọ́, ẹni tí ó ń bẹ, tí ó sì ti wà, nítorí tí ìwọ ṣe ìdájọ́ báyìí. Nítorí tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ti àwọn wòlíì sílẹ̀, ìwọ sì fi ẹ̀jẹ̀ fún wọn mu. Èyí yìí lé ó yẹ wọ́n. Mo sì gbọ́ pẹpẹ ń ké wípé, bẹ́ẹ̀ ni, Olúwa Ọlọ́run Olódùmarè, òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. Ẹ̀kẹrin sì tú ìgò tirẹ̀ sórí oòrùn, a sì yọ̀ǹda fún un láti fi iná jó ènìyàn lára, a sì fi ooru ńlá jó àwọn ènìyàn lára. Wọ́n sì sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run, ẹni tí ó lé agbára lórí ìyọnu wọ̀nyí, wọn kò sì ronúpìwàdà láti fi ògo fún un. Ẹ̀karùn sì tú ìgò tirẹ̀ sórí ìtẹ́ ẹranko náà, ilé ọba rẹ̀ sì ṣókùnkùn, wọ́n sì ń gé ahọ́n wọn jẹ nítorí ìrora. Wọ́n sì sọ̀rọ̀ òdì sí Ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò wọn, wọn kò sì ronúpìwàdà iṣẹ́ wọn. Ẹ̀kẹfà sì tú ìgò tirẹ̀ sórí odò ńlá Éufúrátè, omi rẹ̀ sì gbẹ, kí a lè pèsè ọ̀nà fún àwọn ọba àti ìlà oòrùn wá. Mo sì rí àwọn ẹ̀mí àìmọ́ mẹ́ta bí ọ̀pọ̀lọ́, wọ́n ti ẹnu dírágónì náà àti ẹranko náà àti ẹnu wòlíì èké náà jáde wá. Nítorí ẹ̀mí èṣù ni wọ́n, tí ń ṣe iṣẹ́ ìyanu, àwọn tí ń jáde lọ sọ́dọ̀ àwọn ọba gbogbo ilẹ̀ ayé láti gbá wọn jọ sí ogun ọjọ́ ńlá Ọlọ́run Olódùmarè. Kíyèsí, mò ń bọ̀ bí olè. Ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà, tí ó sì ń pa aṣọ rẹ̀ mọ́, kí ó má baà rìn ní ìhòhò, wọn a sì rí ìtìjú rẹ̀. Ó sì gbá wọn jọ sí ibì kan tí à ń pè ní Har-Magedoni lédè Hébérù. Èkeje sì tú ìgò tirẹ̀ sí ojú ọ̀run. Ohùn ńlá kan sì ti inú tẹ́ḿpìlì jáde láti ibi ìtẹ́ wípé, ó parí. Mọ̀nàmọ́ná sì kọ, a sì gbọ́ ohùn, àrá sì sán, ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹ̀, irú èyí tí kò ṣẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti wà lórí ilẹ̀, irú ìṣẹ̀lẹ̀ ńlá bẹ́ẹ̀ tí ó sì lágbára tó bẹ́ẹ̀. Ìlú ńlá náà sì pín sí ipa 3, àwọn orílẹ̀-èdè sì ṣubú. Bábílónì ńlá sì wá sí ìrántí níwájú Ọlọ́run láti fi àhágó ọtí wáìnì ti ìrunú ìbínú rẹ̀ fún un. Olúkúlùkù erékùṣù sì sá lọ, a kò sì rí àwọn òkè ńlá mọ́. Yìnyín ńlá tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ tó tálẹ́ǹtì ní ìwọ̀n sì bọ́ lu àwọn ènìyàn láti ọ̀run wá. Àwọn ènìyàn sì sọ̀rọ̀ òdì sí Ọlọ́run nítorí ìyọnu yìnyín náà, nítorí tí ìyọnu rẹ̀ náà pọ̀ gidigidi. Ìfihàn orí 17. Bábílónì ìlú ńlá, gbajúmọ̀ àgbèrè. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì 7 náà tí ó ní ìgò 7 wọn nì sì wá. Ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níhìn, èmi ó sì fi ìdájọ́ àgbèrè ńlá nì tí ó jókòó lórí omi púpọ̀ hàn ọ́. Ẹni tí àwọn ọba ayé bá ṣe àgbèrè, tí a sì ti fi ọtí wáìnì àgbèrè rẹ̀ pa àwọn tí ń gbé inú ayé. Ó sì gbé mi nínú ẹ̀mí lọ sí aginjù. Mo sì rí obìnrin kan, ó jókòó lórí ẹranko aláwọ̀ òdòdó kan tí ó kún fún orúkọ ọ̀rọ̀ òdì. Ó ní orí 7 àti ìwo 10. A sì fi aṣọ elése àlùkò àti aṣọ òdòdó wọ obìnrin náà. A sì fi wúrà àti òkúta iyebíye àti píálì ṣe é lọ́ṣọ̀ọ́. Ó ní ago wúrà kan lé ọwọ́ rẹ̀ tí ó kún fún ìríra àti fún ẹ̀gbin àgbèrè rẹ̀. Àti níwájú rẹ̀ ní orúkọ kan tí a kọ: ohun ìjìnlẹ̀, Bábílónì ńlá, ìyá àwọn panṣágà àti àwọn ohun ìríra ayé. Mo sì rí obìnrin náà mu ẹ̀jẹ̀ àwọn ènìyàn mímọ́ àti ẹ̀jẹ̀ àwọn ajẹ́rìíkú Jésù lé àmuyó. Nígbà tí mo sì rí i, ẹnu yà mí gidigidi.
Áńgẹ́lì sì wí fún mi pé, nítorí kí ilé ẹnu ṣe yà ọ́, èmi ó sọ ti ìjìnlẹ̀ obìnrin náà fún ọ, àti ti ẹranko tí ó gùn, tí ó ní orí 7 àti ìwo 10. Ẹranko tí ìwọ rí nì, ó ti wà, kò sì sí mọ́, yóò sì ti inú ọ̀gbun gòkè wá, yóò sì lọ sínú ègbé, ẹnu yóò sì ya àwọn tí ń gbé orí ilẹ̀ ayé, orúkọ àwọn ẹni tí a kò ti kọ sínú ìwé ìyè láti ìpilẹ̀ṣẹ̀ ayé, nígbà tí wọ́n ń wo ẹranko tí ó ti wà, tí kò sì sí mọ́, tí ó sì ń bọ̀ wá. Níhìn ni ìtumọ̀ tí ó lé ọgbọ́n wà. Orí 7 ni òkè ńlá 7 nì, lórí èyí tí obìnrin náà jókòó. Ọba 7 sì ni wọ́n. Àwọn 5 ṣubú, ọ̀kan ń bẹ, ọ̀kan ìyókù kò sì tíì dé. Nígbà tí ó bá sì dé, yóò dúró fún ìgbà kúkúrú. Ẹranko tí ó sì ti wà, tí kò sì sí, òun náà sì ní ẹ̀kẹjọ, ó sì ti inú àwọn 7 náà wá, ó sì lọ sí ìparun. Ìwo 10 tí ìwọ sì rí nì, ọba 10 ni wọ́n, tí wọn kò tíì gba ìjọba, ṣùgbọ́n wọ́n gba ọlá bí ọba pẹ̀lú ẹranko náà fún wákàtí kan. Àwọn wọ̀nyí ní inú kan, wọn ó sì fi agbára àti ọlá wọn fún ẹranko náà. Àwọn wọ̀nyí ni ó sì máa bá ọ̀dọ́ àgùntàn jagun. Ọ̀dọ́ àgùntàn náà yóò sì ṣẹ́gun wọn, nítorí òun ni Olúwa àwọn olúwa, àti ọba àwọn ọba. Àwọn tí ó sì wà pẹ̀lú rẹ̀, tí a pè, tí a yàn, tí wọ́n sì jẹ́ olóòótọ́ yóò sì ṣẹ́gun pẹ̀lú. Ó sì wí fún mi pé, àwọn omi tí ìwọ rí nì, níbi tí àgbèrè nì jókòó, àwọn ènìyàn, àti ẹ̀yà, àti orílẹ̀, àti onírúurú èdè ni wọ́n. Àti ìwo 10 tí ìwọ rí, àti ẹranko náà, àwọn wọ̀nyí ni yóò kórìíra àgbèrè náà, wọn ó sì sọ ọ́ di ahoro àti ẹni ìhòhò, wọn ó sì jẹ ẹran ara rẹ̀, wọn ó sì fi iná sun ún pátápátá. Nítorí Ọlọ́run ti fi sínú ọkàn wọn láti mú ìfẹ́ rẹ̀ ṣẹ, láti ní inú kan, àti láti fi ìjọba wọn fún ẹranko náà, títí ọ̀rọ̀ Ọlọ́run yóò fi ṣẹ. Obìnrin tí ìwọ rí ní ìlú ńlá nì, tí ń jọba lórí àwọn ọba ilẹ̀ ayé. Ìfihàn orí 18. Bábílónì tú. Lẹ́yìn nǹkan wọ̀nyí mo sì rí áńgẹ́lì mìíràn. Ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó ń ti agbára ńlá. Ilẹ̀ ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀. Ó sì kígbe lé ohùn rara wípé, Bábílónì ńlá ṣubú, ó ṣubú, ó sì di ibùjókòó àwọn ẹ̀mí èṣù, àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo, àti ilé ẹyẹ àìmọ́ gbogbo, àti ti ẹyẹ ìríra. Nítorí nípa ọtí wáìnì ìrunú àgbèrè rẹ̀ ni gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú. Àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè, àti àwọn oníṣòwò ayé sì di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bìà rẹ̀. Mo sì gbọ́ ohùn mìíràn láti ọ̀run wá ń wí pé, ẹ ti inú rẹ̀ jáde, ẹ̀yin ènìyàn mi, kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, kí ẹ má bàa àṣìṣe gbà nínú ìyọnu rẹ̀. Nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run, Ọlọ́run sì ti rántí àìṣedéédé rẹ̀. San án fún un, àní bí òun ti san fún ni, kí o sì ṣe é ní ìlọ́po 2 fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Nínú ago náà tí ó ti kún, ó ní kí ẹ sì kún fún un ní 2. Níwọ̀n bí ó ti yin ara rẹ̀ lógo tó, tí ó sì hùwà wọ̀bìà, níwọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ dá a lóró, kí ẹ sì fún un ní ìbànújẹ́. Nítorí tí ó wí lé ọkàn rẹ̀ pé, mo jókòó bí ọbabìnrin, èmi kì í sì ṣe opó, èmi kì yóò sì rí ìbìnújẹ́ láé. Nítorí náà ní ijọ́ kan ni ìyọnu rẹ̀ yóò dé, ikú àti ìbìnújẹ́ àti ìyàn, a ó sì fi iná sun pátápátá, nítorí pé alágbára ni Olúwa Ọlọ́run tí ń ṣe ìdájọ́ rẹ̀. Àti àwọn ọba ayé tí ó ti ń bá a ṣe àgbèrè, tí wọ́n sì ń bá a hu ìwà wọ̀bìà, yóò sì pohùn réré ẹkún lé e lórí nígbà tí wọ́n bá wo èéfín ìjóná rẹ̀. Wọn ó dúró lé òkèèrè réré nítorí ìbẹ̀rù ìṣẹ́ oró rẹ̀. Wọn ó máa wí pé, ègbé, ègbé ni fún ìlú ńlá náà, Bábílónì, ìlú alágbára nì, nítorí ní wákàtí kan ni ìdájọ́ rẹ̀ dé. Àwọn oníṣòwò ayé sì ń sọkún, wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí rẹ̀, nítorí pé ẹnikẹ́ni kò ra ọjà wọn mọ́. Ọ̀já wúrà, àti ti fàdákà, àti ti òkúta iyebíye, àti ti pẹ́ẹ́lì, àti ti aṣọ ọgbọ́ wíwé, àti ti elése àlùkò, àti ti ṣédà, àti ti òdòdó, àti ti gbogbo igi olóòórùn dídùn, àti ti olúkúlùkù ohun èlò ti ehín erin, àti ti olúkúlùkù ohun èlò tí a fi igi iyebíye ṣe, àti ti idẹ, àti ti irin, àti ti òkúta mábìlì, àti ti kínnámọ́nì, àti ti onírúurú ohun olóòórùn dídùn, àti ti ohun ìkunra, àti ti tùràrí,
àti ti ọtí wáìnì, àti ti òróró, àti ti ìyẹ̀fun dáradára, àti ti àlìkámà, àti ti ẹran ńlá, àti ti àgùntàn, àti ti ẹṣin, àti ti kẹ̀kẹ́, àti ti ẹrú, àti ti ọkàn ènìyàn. Àti àwọn èso tí ọkàn rẹ̀ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Àti àwọn èso tí ọkàn rẹ̀ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, àti ohun gbogbo tí ó dùn tí ó sì dára ṣègbé mọ́ ọ lójú, a kì yóò sì tún rí wọn mọ́ láé. Àwọn oníṣòwò nǹkan wọ̀nyí tí a ti ipa rẹ̀ sọ di ọlọ́rọ̀ yóò dúró lé òkèèrè rere nítorí ìbẹ̀rù ìṣẹ́ oró rẹ̀. Wọ́n ó máa sọkún, wọ́n ó sì máa ṣọ̀fọ̀, wípé, ègbé, ègbé ni fún ìlú ńlá nì tí a wọ̀ lé aṣọ ọgbọ́ wíwẹ́, àti ti elése àlùkò, àti ti òdòdó, àti tí a sì fi wúrà ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye àti páálì. Nítorí pé ní wákàtí kan ni ọrọ̀ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ di asán, àti olúkúlùkù olórí ọkọ̀, àti olúkúlùkù ẹni tí ń rin ojú omi lọ sí ibikíbi, àti àwọn tí ń ṣiṣẹ́ nínú ọkọ̀, àti àwọn tí ń ṣòwò ojú òkun dúró lé òkèèrè rere. Wọ́n sì kígbe nígbà tí wọ́n rí ẹ̀fín jíjóná rẹ̀, wípé, ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí? Wọ́n sì ku ekuru sí orí wọn, wọ́n kígbe, wọ́n ṣọkún, wọ́n sì ń ṣọ̀fọ̀, wípé, ègbé, ègbé ni fún ìlú ńlá náà, nínú èyí tí a sọ gbogbo àwọn tí ó ní ọkọ̀ lé òkun di ọlọ́rọ̀ nípa ohun iyebíye rẹ̀, nítorí pé ní wákàtí kan a sọ ọ́ di ahoro. Yọ̀ lórí rẹ̀, ìwọ ọ̀run, àti ẹ̀yin àpọ́sítélì mímọ́ àti wòlíì, nítorí Ọlọ́run ti gbẹ̀san yín lára rẹ̀. Áńgẹ́lì alágbára kan sì gbé òkúta kan sókè, ó dàbí ọlọ ńlá, ó sì jù ú sínú òkun, wípé, báyìí ni a ó fi agbára ńlá bí Bábílónì ìlú láàánú wó, a kì yóò sì rí i mọ́ láé. Àti ohùn àwọn aludùrù, àti ti àwọn olórin, àti ti àwọn afúnfèrè, àti ti àwọn afúnpè ni a kì yóò sì gbọ́ nínú rẹ̀ mọ́ rárá. Àti olúkúlùkù oníṣọ̀nà ohunkóhun ni a kì yóò sì rí nínú rẹ̀ mọ́ láé. Àti ìró ọlọ lé a kì yóò sì gbọ́ mọ́ nínú rẹ̀ láé. Àti ìmọ́lẹ̀ fìtílà ni kì yóò sì tàn nínú rẹ̀ mọ́ láé. A kì yóò sì gbọ́ ohùn ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ̀ mọ́ láé. Nítorí pé àwọn oníṣòwò rẹ̀ lé àwọn ẹni ńlá ayé. Nítorí pé nípa oṣó rẹ̀ lé a fi tan orílẹ̀-èdè gbogbo jẹ. Àti nínú rẹ̀ lé a gbé rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ti àwọn ènìyàn mímọ́, àti ti gbogbo àwọn tí a pa lórí ilẹ̀ ayé. Ìfihàn orí 19. Lẹ́yìn nǹkan wọ̀nyí, mo gbọ́ ohùn ńlá lé ọ̀run bí ẹni pé ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wí pé, hallelujah, tí Olúwa Ọlọ́run wa ní ìgbàlà àti ọlá agbára. Nítorí òtítọ́ àti òdodo ní ìdájọ́ rẹ̀, nítorí ó ti ṣe ìdájọ́ àgbèrè ńlá nì, tí ó fi àgbèrè rẹ̀ bà ilẹ̀ ayé jẹ́, ó sì ti gbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Àti lẹ́ẹ̀kejì wọ́n wí pé, hallelujah, ẹ̀fín rẹ̀ sì gòkè lọ láé àti láéláé. Àwọn àgbà 24 nì àti àwọn ẹ̀dá alààyè 4 nì sì wólẹ̀, wọ́n sì foríbalẹ̀ fún Ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́, wípé, àmín, hallelujah. Àṣègbéyàwó ti ọ̀dọ́ àgùntàn. Ohùn kan sì ti ibi ìtẹ́ náà jáde wá, wípé, ẹ máa yin Ọlọ́run wa, ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo, ẹ̀yin tí ó bẹ̀rù rẹ̀, àti èwe àti àgbà. Mo sì gbọ́ bí ẹni pé ohùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àti bí ìró omi púpọ̀, àti bí ìró àrá ńláńlá ń wí pé, hallelujah, nítorí Olúwa Ọlọ́run wa Olódùmarè ń jọba. Ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán. Ó ní a sì fi fún pé kí ó wọ aṣọ ọgbọ́ wíwẹ́ tí ó funfun gbòò, nítorí pé aṣọ ọgbọ́ wíwẹ́ ẹnì ni iṣẹ́ òdodo àwọn ènìyàn mímọ́. Ó sì wí fún mi pé, kọ̀wé rẹ̀, ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Ó sì wí fún mi pé, wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run. Mo sì wólẹ̀ lé ẹsẹ̀ rẹ̀ láti foríbalẹ̀ fún un. Ó sì wí fún mi pé, wò ó, má ṣe bẹ́ẹ̀. Ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ rẹ lé èmi, àti ti àwọn arákùnrin rẹ tí wọ́n di ẹ̀rí Jésù mú. Foríbalẹ̀ fún Ọlọ́run, nítorí pé ẹ̀rí Jésù lé ẹ̀mí ìsọtẹ́lẹ̀. Ẹnìkan tí ó gun ẹṣin funfun. Mo sì rí ọ̀run ṣí sílẹ̀. Sì wò ó, ẹṣin funfun kan. Ẹni tí ó sì jókòó lórí rẹ̀ ni à ń pè ní olódodo àti olóòótọ́. Nínú òdodo lé ó sì ń ṣe ìdájọ́, tí ó sì ń jagun. Ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná,
àti lé orí rẹ̀ ní adé púpọ̀ wà. Ó sì ní orúkọ kan tí a kọ tí ẹnikẹ́ni kò mọ̀ bí kò ṣe òun tìkára rẹ̀. A sì wọ̀ ọ́ lé aṣọ tí a tẹ̀bọ inú ẹ̀jẹ̀, a sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ogun tí ń bẹ lé ọ̀run tí a wọ̀ lé aṣọ ọgbọ́ wíwẹ́ funfun àti mímọ́ sì ń tọ̀ ọ́ lẹ́yìn lórí ẹṣin funfun. Àti láti ẹnu rẹ̀ ní idà mímú tí ń jáde lọ, kí ó lè máa fi ṣá àwọn orílẹ̀-èdè, òun sì máa fi ọ̀pá irin ṣe àkóso wọn. Ó sì ń tẹ ìfúntí ìrunú àti ìbínú Ọlọ́run Olódùmarè. Ó sì ní lára aṣọ rẹ̀ àti ní itan rẹ̀ orúkọ kan tí a kọ, Ọba àwọn ọba àti Olúwa àwọn olúwa. Mo sì rí áńgẹ́lì kan dúró nínú oòrùn. Ó sì fi ohùn rárá kígbe. Ó ń wí fún gbogbo àwọn ẹyẹ tí ń fò lé agbede méjì ọ̀run pé, ẹ wá, ẹ sì kó ara yín jọ pọ̀ sí àsè alẹ́ ńlá Ọlọ́run, kí ẹ̀yin kí ó lè jẹ ẹran ara àwọn ọba àti ẹran ara àwọn olórí ogun àti ẹran ara àwọn ènìyàn alágbára àti ẹran àwọn ẹṣin àti ti àwọn tí ó jókòó lórí wọn àti ẹran ara ènìyàn gbogbo àti ti òmìnira àti ti ẹrú àti ti èwe àti ti àgbà. Mo sì rí ẹranko náà àti àwọn ọba ayé àti àwọn ogun wọn tí a gbájọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà àti ogun rẹ̀ jagun. A sì mú ẹranko náà àti wòlíì èké nì pẹ̀lú rẹ̀ tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀, èyí tí ó ti fi ń tan àwọn tí ó gba àmì ẹranko náà àti àwọn tí ń forí balẹ̀ fún àwòrán rẹ̀ jẹ. Àwọn méjèèjì yìí li aṣọ láàyè sínú adágún iná tí ń fi sulfuru jó. Àwọn ìyókù lè a sì fi idà ẹni tí ó jókòó lórí ẹṣin náà pa, àní idà tí ó ti ẹnu rẹ̀ jáde. Gbogbo àwọn ẹyẹ sì ti pa ẹran ara wọn yó. Ìfihàn orí 20. Ìjọba ẹgbẹ̀rún ọdún. Mo sì rí áńgẹ́lì kan tí ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó ń ti ìṣíkà ọ̀gbun nì àti ẹ̀wọ̀n ńlá kan lé ọwọ́ rẹ̀. Ó sì di dragoni náà mú, ejò àtijọ́ nì tí í ṣe èṣù àti Sátánì. Ó sì dè é lé ẹgbẹ̀rún ọdún. Ó sì gbé e sọ sínú ọ̀gbun náà. Ó sì tì í, ó sì fi èdìdì dì í lórí rẹ̀, kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Lẹ́yìn èyí, a kò lè ṣàì tú u sílẹ̀ fún ìgbà díẹ̀. Mo sì rí àwọn ìtẹ́, wọ́n sì jókòó lórí wọn, a sì fi ìdájọ́ fún wọn. Mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run, àti àwọn tí kò sì foríbalẹ̀ fún ẹranko náà àti fún àwòrán rẹ̀, tàbí tí kò sì gba àmì rẹ̀ ní iwájú wọn àti lé ọwọ́ wọn. Wọ́n sì wà láàyè, wọ́n sì jọba pẹ̀lú Kristi lé ẹgbẹ̀rún ọdún. Àwọn òkú ìyókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Èyí li àjíǹde ìkíní. Olùbùkún àti mímọ́ ni ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà. Lórí àwọn wọ̀nyí ikú èkejì kò lé agbára, ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi, wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ lé ẹgbẹ̀rún ọdún. Àṣẹ́gun Sátánì. Nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé, a ó tú Sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. Yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ, Gógù àti Mágógù, láti gbá wọn jọ sí ogun, àwọn tí iye wọn dàbí iyanrìn òkun. Wọ́n sì gòkè lọ la ibú ayé já, wọ́n sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà. Iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì jó wọn run. A sì wó èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuru, níbi tí ẹranko àti wòlíì èké nì gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé. Ìdájọ́ ìkẹyìn. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀. Níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ, a kò sì rí ààyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti èwe àti àgbà, wọ́n dúró níwájú ìtẹ́. A sì ṣí àwọn ìwé sílẹ̀, a sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé ìyè. A sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a ti kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti ipò òkú sì jọ òkú tí ó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti ipò òkú ni a sì sọ sínú adágún iná. Èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Ìfihàn orí 21. Ọ̀run tuntun àti ayé tuntun. Mo sì rí ọ̀run titun kan àti ayé titun kan, nítorí pé ọ̀run ti ìṣáájú àti ayé ìṣáájú ti kọjá lọ, òkun kò sì sí mọ́. Mo sì rí ìlú mímọ́ nì,
Jerúsálẹ́mù titun ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí a múra sílẹ̀ bí ìyàwó tí a ṣe lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo sì gbọ́ ohùn ńlá kan láti orí ìtẹ́ ẹnì wá ń wí pé, kíyèsí, àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn, òun sì máa bá wọn gbé, wọ́n sì máa jẹ́ ènìyàn rẹ̀, àti Ọlọ́run tìkára rẹ̀ yóò wà pẹ̀lú wọn, yóò sì máa jẹ́ Ọlọ́run wọn. Ọlọ́run yóò sì nu omijé gbogbo nù kúrò lé ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni sì wí pé, kíyèsí, mo sọ ohun gbogbo di ọ̀tun. Ó sì wí fún mi pé, kọ̀wé rẹ̀, nítorí ọ̀rọ̀ wọ̀nyí òdodo àti òtítọ́ ni wọ́n. Ó sì wí fún mi pé, ó parí. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ó sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́. Ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó, èyí tí ṣe ikú kejì. Jerúsálẹ́mù titun. Ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje nì tí wọ́n ní ìgò méje nì tí ó kún fún ìyọnu méje ìkẹyìn sì wá. Ó sì bá mi sọ̀rọ̀ wípé, wá níhìn, èmi ó fi ìyàwó, aya ọ̀dọ́ àgùntàn hàn ọ́. Ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga. Ó sì fi ìlú nì hàn mí, Jerúsálẹ́mù mímọ́, tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, tí ó ní ògo Ọlọ́run. Ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi, àní bí òkúta jasperi, ó mọ́ bí kristálì. Ó sì ní odi ńlá àti gíga. Ó sì ní ẹnubodè 12, àti ní àwọn ẹnubodè náà áńgẹ́lì 12, àti orúkọ tí a kọ sára wọn tí í ṣe orúkọ àwọn ẹ̀yà 12 ti àwọn ọmọ Ísírẹ́lì. Ní ìhà ìlà oòrùn ẹnubodè 3, ní ìhà àríwá ẹnubodè 3, ní ìhà gúúsù ẹnubodè 3, àti ní ìhà ìwọ̀ oòrùn ẹnubodè 3. Odi ìlú náà sì ní ìpìlẹ̀ 12, àti lórí wọn orúkọ àwọn àpọ́stélì 12 ti ọ̀dọ́ àgùntàn. Ẹni tí ó sì ń bá mi sọ̀rọ̀ ní ìféèfé wúrà kan fún ìwọ̀n láti fi wọn ìlú náà àti àwọn ẹnubodè rẹ̀ àti odi rẹ̀. Ìlú náà sì lélẹ̀ ní ìbú 4,600, gígùn rẹ̀ àti ìbú rẹ̀ sì dọ́gba. Ó sì fi ìféèfé níwọ̀n ìlú náà. Ó jẹ́ 6,000 òsùwọ̀n fọlọ́ngì. Gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ sì dọ́gba. Ó sì wọ̀n odi rẹ̀. Ó jẹ́ 140 ìgbọ̀nwọ́ lé 4 gẹ́gẹ́ bí òsùwọ̀n ènìyàn. Èyí ni ti áńgẹ́lì náà. Ohun tí a sì fi mọ odi náà ní jasperi. Ìlú náà sì jẹ́ kìkì wúrà. Ó dàbí dígí tí ó mọ́ kedere. A fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́. Ìpìlẹ̀ ìkíní jẹ́ jasperi, èkejì sáfírù, ẹ̀kẹta kalkedoni, ẹ̀kẹrin smaragdu, ẹ̀karùn sardoniki, ẹ̀kẹfà sardiu, ẹ̀keje krisoliti, ẹ̀kẹjọ berili, ẹ̀kẹsàn topasi, ẹ̀kẹwàá krisoprasu, ẹ̀kọkànlá hiakinti, ẹ̀kejìlá ametisti. Ẹnubodè méjèèjìlá jẹ́ píálì 12, olùkúlùkù ẹnubodè jẹ́ píálì kan. Ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà. Ó dàbí dígí dídán. Èmi kò sì rí tẹ́ḿpìlì nínú rẹ̀, nítorí pé Olúwa Ọlọ́run Olódùmarè ni tẹ́ḿpìlì rẹ̀ àti ọ̀dọ́ àgùntàn. Ìlú náà kò sì ní wá oòrùn tàbí òṣùpá láti máa tan ìmọ́lẹ̀ sí i, nítorí pé ògo Ọlọ́run lé ó ń tan ìmọ́lẹ̀ sí i, ọ̀dọ́ àgùntàn sì ni fìtílà rẹ̀. Àwọn orílẹ̀-èdè yóò sì máa rìn nípa ìmọ́lẹ̀ rẹ̀. Àwọn ọba ayé sì mú ògo wọn wá sínú rẹ̀. A kì yóò sì ṣe àwọn ẹnubodè rẹ̀ rárá lé ọ̀sán, nítorí kì yóò sí òru níbẹ̀. Wọ́n sì máa mú ògo àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀. Ohun aláìmọ́ kan kì yóò sì wọ ẹnu rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké, bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Ìfihàn orí 22. Ó sì fi odò omi ìyè kan hàn mí, tí ó mọ́ bí kírísítálì,
tí ń ti ibi ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn jáde wá lí àárín ìgboro rẹ̀, àti ní ìhà ìkíní kejì odò náà ní igi yìí gbé wà, tí máa so onírúurú èso 12, a sì máa so èso rẹ̀ lí oṣooṣù. Ewé igi náà sì ni fún mímú àwọn orílẹ̀-èdè láradá. Ègún kì yóò sì sí mọ́. Ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn ín. Wọ́n sì máa rí ojú rẹ̀. Orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn. Òru kì yóò sì sí mọ́. Wọn kò sì ní wá ìmọ́lẹ̀ fìtílà tàbí ìmọ́lẹ̀ oòrùn, nítorí pé Olúwa Ọlọ́run ni yóò tan ìmọ́lẹ̀ fún wọn. Wọn ó sì máa jọba láé àti láéláé. Dídé Kristi. Ó sì wí fún mi pé, òdodo àti òtítọ́ lé ọ̀rọ̀ wọ̀nyí. Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yóò sì rán áńgẹ́lì rẹ̀ láti fi ohun tí kò lè ṣàìṣẹ̀ kankan hàn àwọn ìránṣẹ́ rẹ̀. Kíyèsí, èmi ń bọ̀ kánkán. Ìbùkún ni fún ẹni tí ń pa ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́. Èmi Jòhánù lé ẹni tí ó gbọ́ tí ó sì rí nǹkan wọ̀nyí. Nígbà tí mo sì gbọ́ tí mo sì rí, mo wólẹ̀ láti foríbalẹ̀ níwájú ẹsẹ̀ áńgẹ́lì náà tí ó fi nǹkan wọ̀nyí hàn mí. Ìgbà náà lé ó wí fún mi pé, wò ó, má ṣe bẹ́ẹ̀. Ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ rẹ lé èmi, àti ti àwọn arákùnrin rẹ wòlíì, àti ti àwọn tí ń pa ọ̀rọ̀ inú ìwé yìí mọ́, foríbalẹ̀ fún Ọlọ́run. Ó sì wí fún mi pé, má ṣe fi èdìdì di ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ti inú ìwé yìí, nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Ẹni tí í ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ nṣó, àti ẹni tí í ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin nṣó, àti ẹni tí í ṣe olódodo kí ó máa ṣe olódodo nṣó, àti ẹni tí í ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ nṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán. Èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Èmi ni Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Ìbùkún ni fún àwọn tí ń fọ aṣọ wọn, kí wọn kí ó lè ní àǹfààní láti wá sí ibi igi ìyè náà, àti kí wọn kí ó lè gba àwọn ẹnu bodè wọ inú ìlú náà. Nítorí ilé òde ni àwọn ajágbé wà, àti àwọn oṣó, àti àwọn àgbèrè, àti àwọn apànìyàn, àti àwọn abọ̀rìṣà, àti olúkúlùkù ẹni tí ó fẹ́ràn èké tí ó sì ń hùwà èké. Èmi Jésù lè rán áńgẹ́lì mi láti jẹ́rìí nǹkan wọ̀nyí fún yín ní ti àwọn ìjọ. Èmi ní gbòǹgbò àti irú ọmọ Dáfídì, àti ìràwọ̀ òwúrọ̀ tí ń tàn. Àti ẹ̀mí àti ìyàwó wípé, máa bọ̀. Àti ẹni tí ó ń gbọ́ kí ó wípé, máa bọ̀. Àti ẹni tí òǹgbẹ ń gbẹ kí ó wá. Ẹnikẹ́ni tí ó bá sì fẹ́ kí ó gba omi ìyè náà lọ́fẹ̀ẹ́. Èmi ń jẹ́rìí fún olúkúlùkù ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ ìwé yìí pé, bí ẹnikẹ́ni bá fi kún wọn, Ọlọ́run yóò fi kún àwọn ìyọnu tí a kọ sínú ìwé yìí fún un. Bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí, Ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé ìyè, àti kúrò nínú ìlú mímọ́ nì, àti kúrò nínú àwọn ohun tí a kọ sínú ìwé yìí. Ẹni tí ó jẹ́rìí nǹkan wọ̀nyí wí pé, ní tòótọ́, èmi ń bọ̀ kánkán. Àmín. Máa bọ̀, Jésù Olúwa. Oore ọ̀fẹ́ Jésù Olúwa kí ó wà pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́. Àmín.